A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Àwọn àfáà ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run. Ó dá mi lójú pé nínú sífà àwọn ànábì Ọlọ́run kò sábòsí nínú ẹ̀. Ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ báyìí á rí pé ní àbòsí ni. Àbòsí ni ìjà tí ń ṣẹlẹ̀. Ní tá fi kéde tí ń bẹ ní tọ́pìkì program wa ní pé ní àṣírí ìjà láàrin Àdàbí àti Markazi àti àlífà tí wọ́n jẹ ẹbọ. Jàmáà gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n ń káànú pé wàláhì ìjà tí ń ṣẹlẹ̀ láàrin Àdàbí àti Markazi yìí òdùn mọ́ wa nù. Ẹjá wọ́n náà bá ṣe paná rẹ̀ kò ṣe paná o àti sọ́mi rárá ní àti báyìí Sheikh Adam nìjà yẹn ti wà kò sì lè parí kò nídìí ká máa sẹ́ẹ̀sì ara wa bá ṣe máa bá lọ́nu o àtayọ́mù kìyàmà tálíkì ọmọ ọlọ́run èdè nítorí pé nísìnyí nígbà tí bàbá wa Khalifatul Adabiyyin tí wọ́n sí wọn sẹ́ níjọ́ Jímọ̀ ẹni tó kọ́ jáde tó kọ́ bá wọn ṣe táàzíyà òun ni Sheikh Jakmal hadamallahu hayatahu wa dawlatahu. Bàbá tún ṣe sífà bàbá Sheikh Abdulkadir Khalifa al-Adabi wípé ní àáfà gbogbo ẹni tí bá ti ń kéwú àáfà wọn ni kò sí sífà tí wọ́n fi ròyìn bàbá ìtàn ẹ̀san wo ni Sheikh Jakmal bá bọ̀ láti bẹ̀. Wallahi wọ́n yẹ̀yẹ́ Sheikh Jakmal láti ìgbà náà sẹ́yìn tí Sheikh Jakmal kan sọ ara Áfíríkà jáde mọ́ Sheikh Jakmal sọ ara Áfíríkà jáde mọ́ bàbá fi sosùn wọ́n fi para. Lẹ́yìn náà wàá gbà náà gbogbo àwọn àáfà tí wọ́n jẹ́ àwọn àáfà Markazi gbogbo oníkálùkù jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe táàzíyà fún bàbá wa tí wọ́n kú yìí kò sádàbí kankan tí wọ́n sọ pé ẹkú sẹ́mẹ̀un kàkà bẹ́ẹ̀ wọ́n ń jáde wọ́n tún lálà sí bàbá Mudu Markazi ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lálà sí Markazi. Ṣùgbọ́n kí ní fa gbogbo orú wàhálà yìí a rí wípé ní ìjà lára ni ìjà à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà lára ìtàn bọ̀rọ̀bọ̀rọ̀ àtijọ́ tí bàbá wọn bá lù lọrin ṣéwù wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá wọn bá lù lọrin wọ́n yanjú ọ̀rọ̀ yìí òun ni bàbá Mudu Markazi tún padà dá sí yìí tó di ọ̀rọ̀ pé à ń jẹbọ àjẹbọ yìí náà bàbá Mudu Markazi mention pé wọ́n pe àwọn méjì wọlé tí wọ́n yẹn náà ọ̀rọ̀ yẹn ẹnu ọba Ìlọrin ọ̀ká ọ̀rọ̀ yìí definitely n tá ń pe ọba Ìlọrin pé òun ni ọba mùsùlùmí táwọn ṣe kàrámà wájú wọn táwọn arábàbà wájú wọn a kàn fi wọ́n ṣe figurehead ni torí pé kìí ṣe ìjà tí máa ń parí torí pé ìjà lára ni èèyàn ṣe ń kíyàn fún pé ẹkú kẹ́dùn bàbá Khalifa tí wọ́n lọ tí ó wá di wàhálà tí ó fi wá di fìtínà tó gá sí pé ní òun ló tó wá máa já ìdàlúrú. Ṣùgbọ́n kò ìṣẹ̀bẹ̀rẹ̀ lónìí o àṣírí ìjà tí mẹ́mẹ́ náà nu o gbogbo ọdún retí pé báyà wàhálà ọmọ ìpọ̀ wọ́n dá wàhálà lẹ́ni wọ́n dá fáwọ́dọ́ lẹ́ni bàbá Mudu Markazi wọ́n bẹ̀rẹ̀ sí ní mú bọ́ lónìí báyìí nígbà tí bàbá wa lè la Sheikh Abdulrahman bàbá lè la nígbà tí bàbá ń kú alayhi rahmatullah ẹgbọ́n tí bàbá Sheikh Adam sọ bàbá Sheikh Adam sọ ju bí bàbá Sheikh Mudu Markazi sọ lónìí lọ. Wọ́n nígbà táwọn débẹ̀ táwọn lọ kí bàbá Alhaji àgbà àwọn rí pé kò dùn wọ́n pé balógun wọn ló kù yìí bàbá wa Sheikh Adam àwọn ni wọ́n kẹ́dùn bàbá wa lè la Ansaru wọn ò kẹ́dùn bàbá lè la kẹ́sẹ̀ ti rẹ̀ ń bẹ́lẹ̀ ẹ lọ́gbọ́ kẹ́sẹ̀ bàbá lè la. So ó wá jẹ́ sí pé ẹni tó bá ti wá sọ òdodo yóò wá di ọ̀tá. Bàbá sọ mẹ́yìzà àti àwọn ìrírí tí ń bẹ lára bàbá wa lè la tó jẹ́ sí pé ní àwọn Àdàbí gangan nígbà Sheikh Kamaluddin bàbá ọ̀sọ́ bàbá sì padà ṣe àdúrà fún bàbá lè la gbogbo àwọn alálè là ń gbọ́ báyìí o gbogbo wọn gbọ́rọ̀ tí wọ́n sọ yóò ta ló ṣe kẹ́dùn lẹ́yìn bàbá lè là Sheikh Adam náà ṣe kẹ́dùn fún bàbá lè là náà ṣé kò yẹ kí wọ́n gbogbo ẹ̀ máa ń pẹ́ bàbá yìí ń fẹ́ àṣepọ̀ Markazi ń fẹ́ àṣepọ̀ ṣùgbọ́n Yorùbá sọ wípé ní ìjà lára ìta bọ̀rọ̀bọ̀rọ̀ à ń ju wọn ṣe wí lẹ́jọ́ nítorí wọn méjì àmì lẹ́nu ni wípé ní ẹ wo bí wọ́n ṣe táàzì àbàbá ìlànà ẹ wọ̀rọ̀ tí wọ́n tún sọ níbẹ̀ níjòkó so ẹ wà rí wípé ní ẹ àmọ́ sọ wípé ní ẹ̀yin lẹ ní Ládàbí tó bá jẹ́ sí pé ní kọ̀ọ̀kọ́ yàn pé kí wọ́n má ṣàbòsí Ládàbí tí ọ̀kọ́ yàn pé má ṣe kéta Ládàbí tí ọkọ yàn pé má bínú ọmọ làkejì ibi tó lọ máa gbóde rẹ̀ sí gbà bẹ́ẹ̀ wà láwọn tó wọn ní Ládàbí o nǹkan parọ́ ni o torí pé ní ta ní da ìrúrú ta ní òjè kìlọ̀ ló ní sinmi tó bá jẹ́ sí pé Ládàbí tí ń bá máa ń bí pé ká kúnlẹ̀ fún yẹn ni ká ra bábá ká dojú agbo ká máa tọrọ báárà ká máa yin àwọn olówó ká máa rákòrò òun ló bá jẹ́ Ládàbí bí ìsàlẹ̀ Àdàbí sí ọ̀ Àdàbí hun sí ọ̀ Ládàbí yẹn mo sì gbà yí pé ní àáfà àgbọ̀ ọ̀kọ́ inú Ládàbí bú báyìí wọn kọ́ Ládàbí bú wa wallahi azim ẹ jẹ́ ká bára sọ dúdú ọ̀rọ̀ kí ní ti ń pọ̀ jù tó wájá sí pé bàbá Mudu Markazi wá ń sọ ọ̀rọ̀ kan tí wọ́n sọ ní sọ yẹ̀yẹ́ wọ́n sọ ní sọ àbùkù wọ́n sọ wípé wọ́n pe àwọn èyí sọ̀tà bàbá wọn pé àwọn tó sọ pé ọ̀tá àwọn ìlàgbàjá báyìí wọ́n wá sọ gbọ̀rọ̀ yẹn wọ́n tún wá ṣàdúrà fún bàbá àlífà àná tó kú wọ́n ṣàdúrà fún wọn ẹ wà rí yùn mú mọ́ ṣé bàbá yẹn sọ wípé àwọn jẹbọ ni ẹ̀yin lẹ́gbàdà tó àṣírí bàbá wọn síta ó sì wá jẹ́ pé gbogbo ọ̀rọ̀ lórí ti ní tí máa ń sẹ́ tí wọ́n bá sọ wípé ní àfáà yọ ọmọ rẹ̀ ń wèrè ẹ jáde ẹlẹ́yin wọn bá wí tí wọ́n bá ní àfáà kan bẹ́ ọ̀pọ̀ ọmọ àfáà rẹ̀ ẹ̀yin náà lẹ́jáde ẹlẹ́yin wọn bá wí
ẹ dákun ó ti wá jẹ́ sí pé ní àbòsí yẹn ti wá rọ̀ ìlọ́run báyìí gbogbo ayé wọn àmọ́ ṣe àrùn yín pé ní wallahi ta'ala àbòsí ni ẹ jẹ́ sọ òdodo ọ̀rọ̀ náà bó ṣe wùlẹ̀ kó lè kóró tó ọ̀rọ̀ olóburú mẹ́ bọ́dà nísìn Al-Qur'an Ọlọ́run bá mi mo fi Al-Qur'an mo fi búra fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi Al-Qur'an Ọlọ́run bá mi fàlà anatu al-kadibin bàbá wa Khalifa àná wọ́n sọ fún bàbá wa wọ́n sọ níbi ìjòkó níwájú ọba àlú Ìlọrin ìpẹ́tọ̀ màtáwọn wà ní primary school táwọn lọ márkàzì àwọn ń jẹbọ wọ́n sọ bẹ́ẹ̀ bàbá múlùmọ́ kẹ́sì ọ̀pá irọ́ òdodo ní Al-Qur'an Ọlọ́run bá ní ẹ̀yin náà wá jáde mọ́ Al-Qur'an Ọlọ́run bá jáde kẹ́ fi búra wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ òkè ègún gbogbo ní Al-Qur'an kan máa bá yín wípé ní bàbá Khalifa àná wọn sọ pé àwọn ń jẹbọ bàbá múlùmọ́ kẹ́sì òsì sọ yẹ̀yẹ́ wọ́n sọ nítorí pé kò sí wàhálà kankan láàrin àwọn ṣé bí àwọn ọmọkódoro àwọn sùnmùrà wọ́n máa fi ń ṣe fáàrí ni owó tí ń bẹ lórí ẹbọ wọn kó wọ́n sọ pé ẹbọ tó ẹgbẹ́ kalẹ̀ tí òòsà yóò lè jẹ́ kankan lè jẹ́ àwọn sì jẹ́ nǹkan kò ní ṣẹlẹ̀ ẹ wá yẹ̀yẹ́ ara yín ẹ yẹ̀yẹ́ Khalifa tí wọ́n kú ẹ wá fẹ̀ bí wọn síta fún gbogbo ayé lórí pé ẹ̀ ń bínú ọba Mudiru Markaz lórí pé ẹ̀ ń bínú Maulana Mudiru Markaz sínú kò sí Markaz tí èèfà ṣe pọ̀ ẹ wá wo àwọn ọ̀rọ̀ burúkú táwọn ọmọ yín jáde tí wọ́n ń sọ tábà tí wọ́n sọ nísìnyún àwọn àgbàlagbà láì nílà ákàyè àwọn àgbàlagbà ẹni òfò tọ́lọ̀ sọ wípé òun ṣe àbòsí léèwọ̀ fúnra ara òun wọn àmọ́ ìjáde wọn àmọ́ ní wàláhì ismabilayi àwọn ọmọ tí wọ́n bú àwọn àgbàlagbà òun wàláhì ismabilayi àtúbọ̀tán yìnyín ọ̀dà àtúbọ̀tán yìnyín òde dà torí pé ọlọ́run ìsẹ́yìn alábòsí ọlọ́run ọbọ̀ ìsẹ́yìn alábòsí tó bá jẹ́ sí pé ní ntẹ́ ń kílèmù wípé ní ẹni bá ti sọ̀rọ̀ sáwọn àgbàlagbà ó tó ti pé ọ sọ̀rọ̀ wọn láì da tó tí ò rí bẹ́ẹ̀ ṣé bí àfọwọ́ àbò tó nu kọ́lọ́ bá wa kẹ́ ọ̀rọ̀ tó sọ ń pa Sheikh Adam ọ̀rọ̀ tí wọ́n padà dọwọ́ bò ọ̀rọ̀ tó ní agbára ṣé bí àfàbò tó ṣe wá kùn kí gbogbo àwọn ọmọ sọ pé àwọn aláìdáláì àtúbọ̀tá àfàbò tó ọ̀dá àfàbò tó kúkú oró ọlọ́run òsì lẹ́yìn alábòsí ẹjá kò ní àbòsí Markaz ò lẹ́rí kọjá lè rí fásọ pé àwọn aláìdáláì àfàbò tó ọ̀rọ̀ burúkú tó sọ ń pa Sheikh Adam yóò òun ló fi kúkú gbóná tó kù kò sí Markaz àtọ́jà nìkan sọ bẹ́ẹ̀ gbogbo ọgbà Markaz máa ń wá kí ìfàyàbalẹ̀ ọmọ wà kí gbogbo ọmọ rọrùn ẹ wá wò ní fìlà ìdísìn gbogbo jama gbogbo ẹni tí máa ń ṣe wá sí pé ẹ má ṣàbòsí láyé yìí ẹjá ní ìsọfẹjá ṣe déédéé Markaz ni ẹni báwọn ará bíbá yìí fún oṣù wá sí pé àbòsí ọ̀dà ẹni gbọ́ lẹ́nu wọn láyé gbogbo afáṣẹ́ bá ṣe wá sí pé ẹ má ṣàbòsí o ẹgbà pé alábòsí ẹ̀dá ni àbòsí Ọlọ́run mọ́mọ́ ṣàbòsí léwọ̀ fún ara rẹ̀ òun lẹ́yìn wá sọ́dọ̀ agbádá lẹ́sọ́dẹ̀ wù tẹ́ ń wọ̀ káàkiri àwọn àti nǹkan mẹ́ta tí wọ́n jẹ́ kí n sórí burúkú nǹkan mẹ́ta tí èdè gómìnà orí lọ́kọ̀ gbé àwọn nǹkan mẹ́ta nǹkan méje òun ni wá sí wọn ẹni bá wá sí pé ẹ má ṣàbòsí Ọlọ́run dẹ̀ sí pé ní gbogbo alábòsí ayé gbogbo alábòsí àìkí ọmọ fún di eléyìí ẹ má gbogbo Markaz ẹ má jẹ́ ká dara wa láàmú ìjà yìí kò lè parí o ẹ̀yin tẹ́ ń wá àlàáfíà ò lè jọba o nítorí má àlàáfíà jọba òun náà ní wípé ní kí ọ̀tá bàbá Mudiru Markaz kọ́ ọmọ kú bí wọ́n ṣe ń kú lópin ìgbà tó bá ti ní bàbá Mudiru Markaz lórí kìláfà yẹn mo fọlọ́n búra sí àwọn pípù yìí wò lé ní fọkànbalẹ̀ tí wọ́n lè kú ṣé bá dùn náà ń ṣe ni wípé ní gbogbo ẹtí bá ń gbógun ti Allahumma harib man haraba hadha al-Markaz wa mudirahu èpè yẹn níjà lórí àwọn ọ̀tá náà èpè wípé ní àwọn tó bá gbógun ti Markaz kọ́lọ́ máa gbógun ti wọn kọ́lọ́ máa yẹ̀yẹ́ wọn ẹ̀wẹ́ sì yẹ̀yẹ̀ káàkiri ayé àwa mọ̀ ń tà ń sọ àmọ́ wípé ní adóńdí òdodo Sheikh Adam fòdodo kọ́ wa so wọn ò fẹ́ àbòsí kọ́ wa so ọwọ́ jásí pé ẹni tó bá ti wá sọ òdodo yóò di ọ̀tá yóò di ẹni tí ó jásí pé ní ẹwà máa pọ̀ oríṣiríṣi rọ́mọ́ èyí sákúsákú ọmọ bàbá ológogoro tó jásí pé ògógóró ni bàbá rẹ̀ ń mu ẹ wo orú ọ̀rọ̀ tó sọ sí bàbá Sheikh Adam àwọn tí wọ́n máa ha eré ibú wọn ò ní lẹ́nu sọ pé ìwọ tó sọ pé kò ní dá pé yóò ba ẹ̀pọ̀n ẹni tó sọ pé wọ́n ń kọ́ ẹbọ jẹ yóò ba ẹ̀pọ̀n ẹni tí ń kó ẹbọ jẹ yóò ba ẹ̀pọ̀n rẹ̀ yóò ba ẹ̀pọ̀n bàbá rẹ̀ ìwọ tó bá wájà sọ pé àrọ̀ tí mo sọ ti pọ̀ jù kò ní dá fún ọ torí wípé ní ọmọ yín lọ́kọ́ sọ àfáà tóun náà tún jáde tí ń bú Sheikh Adam pé ajá sí pé bí Sheikh Adam ṣe rínu lórí ọ̀rọ̀ wo Al-Qur'an lèmi fi búra yẹ iná ìfà Al-Qur'an lè búra pé Khalifa ò jẹbọ ẹ̀fà Al-Qur'an lọ́wọ́ búra sí pé kò jẹbọ àwọn náà fẹ́ràn wọn sọ pé wọ́n dáwọn kékeré àwọn jẹbọ bàbá mi fẹ́ sọ ní sọ yẹ̀yẹ́ ẹ̀yin lẹ́ padà sọ di yẹ̀yẹ́ mọ́ bàbá yìí lọ́wọ́ ẹ̀yin lẹ́ sọ di yẹ̀yẹ́ mọ́ Khalifa àdàbí lọ́wọ́ tí wọ́n kú rọ́yìn òwúlà ọ̀kọ́ lọ́ba wa kẹ́ wọn ẹ̀tún ṣe tán ẹ̀tún sọ wípé ní ẹ̀tún parọ́ mọ́ bàbá ń lè márùn-ún ẹwọ bẹ́ẹ̀ fi jáde bẹ́ẹ̀ ládàbí ní kẹ́ máa parọ́ mọ́ yàn ládàbí ní kẹ́ máa ṣàbòsí èèyàn ládàbí tí yóò wá kọjá kúnlẹ̀ bàbá ń lè márùn-ún wá ń jáde wọ́n ní tó wá jẹ́ sí pé ní àwọn àlífà mẹ́rẹ̀ẹ̀rin including ètí mẹ́mẹ́ lónìí báyìí wọn ò fáwọn kéwu yóò kéwu àwọn òsì gbọdọ̀ wọn kọjá kéwu bàbá wa ń lè márùn-ún kọ gbọdọ̀ àdàbí kankan kọjá mo fẹ́ ṣe tọ́pìkì ọ̀tọ̀ lórí èyí bàbá kú àtọ́kú mọ́kù amọ̀nà ọ̀run mọ́ lọ tó ti ṣe rí ibú láti báyìí Sheikh Adam mo fẹ́ jáde sí lọ́tọ̀ ni wàláhì àti mo fẹ́ jáde sí lọ́tọ̀ ni bàbá àtọ́kú wa balẹ̀ jẹun kọ́dà kọ àfà àdàbí tó kó Sheikh Adam kéwu ṣé dandan ní ká ẹ sọ yẹn dọ́mọ kéwu yín ni ara yín kẹ́sì ti jáde rí ó ní kò sí kéwu Sheikh Tajul Adabi nínú kéwu Sheikh Adam
rahimahullah ó ní kò sí kéwú ṣé ó Tajul Adabi ń bẹ ó ní torí pé ní omi àlùwàlá Sheikh Adam omi àlùwàlá bàbá Sheikh Tajul Adabi ìmọ̀ ńlá kanáà gba ọmọ kéwú wọn ó ní ṣùgbọ́n kò lápá Sheikh Adam tí bá ń bẹ́ẹ̀ ni Sheikh Adam wọ́n sẹ́yìn tìrọ́fù rẹ̀ lọ́wọ́ ajá sí wípé ní gbogbo ọgbà kẹ máa dáadáa parọ́ mọ́ èèyàn kẹ máa blackmail èèyàn lórí ìlara sẹ́ẹ̀rí gbogbo Markazi tí ń banú jẹ́ wípé ní àwọn aláìtàlá ìkọ́rọ̀ yìí kọ́rọ̀ yọ parí ìjà tí mẹ́láàrin wa Markazi ní wà láàfíà gbogbo ayé lè sì mọ̀ pé àwọn ará bí ọ̀wà láàfíà àṣírí ìjánu ìlara ni ìlara pé Markazi ń gba wájú ìlara wípé nítọ̀ bàbá àwọn tó Markazi wọ́n ká àyè wọ́n sì so gbogbo ayé sì gbà fún wọn òun ni problem tí wọ́n bá mú Markazi ní o òun ni problem tí Markazi ní tẹ́ẹ̀ bá fẹ́ kí ìjà yọ parí ajá sí pé gbogbo tàkọ́ dùnmù tí ń bá Markazi kọ́ mọ́ bá Markazi mọ́ kí bá burú Markazi kọ́ mọ́ sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ti parí ẹ̀rí pé ìjọ parí lópin ìgbà tí wọ́n bá Markazi ti ń lo àyè tí wọ́n jẹ́ fàrídù asìrì yìí ẹgbàgbé lórí ẹ̀ o ìjà yóò lè parí o ìjà lára ni kèétà bọ̀rọ̀bọ̀rọ̀ so kò lè tán ẹgbàgbé lórí ẹ̀ nítorí pé kí ní bẹ́ẹ̀ látijọ́ yìí ó di tí ọba ìlú Ìlọrin wọ́n parí ìjà yìí wọ́n parí ẹ̀tì ìgbà tó kọ̀ parí ìgbà yìí Sheikh Adam náà gbà tí bàbá ṣe tásíà fún bàbá léèlá kí ló gbẹ̀yìn rẹ̀ jáde lẹ́yìn tásíà tí Sheikh Adam ṣe fún bàbá léèlá ìdí ìṣẹ̀lẹ̀ náà lọ ṣẹlẹ̀ ńgbà náà wọ́n ní wọ́n bú Sheikh Adam ní o wọ́n bú Sheikh Adam ní o bẹ́ẹ̀ sì ni bàbá sọ gbogbo àwọn imtiyaz tí ń bẹ lára bàbá léèlá bàbá kẹ́dùn fún wọn bàbá bá wọn kẹ́dùn bàbá sọ gbogbo dáadáa tí bàbá léèlá ṣe lẹ́nu Àdàbí ò lè ti gbọ́ lẹ́nu Àdàbí ò lè ti padà gbọ́ ọ̀rọ̀ bàbá léèlá mọ́ tẹ́ bá fẹ́ mọ̀ bí bàbá léèlá ṣe jẹ́ àjíǹrí bàbá àbàbà jíǹrí nínú mímọ̀ wallahi ẹ lọ gbọ́ káyẹ̀tì tí bàbá ṣe fún bàbá léèlá ibẹ̀ láti mọ̀ bí bàbá léèlá ṣe kún tó bàbá sì sọ bẹ́ẹ̀ wọ́n ní fábàdà èrè rú ẹ̀ mọ́ bàbá sì ìtura ọ̀fù dáadáa sí lára wọn Àdàbí olówó jáde lọ́wọ́ sọ̀rọ̀ bàbá léèlá bí Sheikh Adam ṣe sọ mọ́ wọ́n tún padà kọ́ sínú tíra gbogbo ẹ̀ náà ṣe bí ibùlẹ̀ fi ń sún wọn fún di eléyìí bàbá Maulana Mudirul Markaz èmi fi Al-Qur'an Ọlọ́run búra pé bàbá Mudirul Markaz ò parọ́ bọ́rọ̀ sí jẹ́nu fún di eléyìí gbogbo Markazi tí ń banú jẹ́ bẹ́ẹ̀ wàhálà ti tẹ̀ láàrin Àdàbí àti Markazi láì kọ́ rodò kọ́ lọ mú mi kò lé rodò kọ́ lọ mú mi o àfi tíjà lára bá máa ń tán ni à ń jù wọn tíjà rẹ̀ bá máa ń tán náà ni ó tó parí ṣùgbọ́n tí méjèèjì wọn bá ti lè parí ìjà lára à ń jù wọn ẹ gbàgbé lórí ẹ o bí wàá Mudirul Markaz kódà bí wàá Mudirul Markaz bí wọ́n bá sùn táwọn ilé burúkú ìbá ni wọn ni ohun tó sùn ìbá ìyàwó níbú nítorí ìjà lára ni so ndọ́bà lè mi ò fi jáde ní ìfi kí anybody tí màá ma tiẹ̀ ṣe kúrò aláwọ̀ fún àlífà ní ìṣe ní kọ̀ọ̀rọ̀ ni síra ní ìṣe ìwọ náà tó ń sọ ibà ṣe ju wọn pọ̀ sọ pé ìlara rẹ wọ́n ṣe lágbolé rẹ sọ pé gbogbo agbolé ò ní sinmi gbogbo orin tó máa play lórí TikTok onílara àwọn ẹlẹ́gàn àwọn oníkìní kan ẹ̀yin náà máa play lórí TikTok náà ní ṣẹlẹ̀ àwọn abínú ẹni kọ́nà wọlá Maulana Sheikh Adam tí wọn ò fàbòsí kọ́ gbogbo ọmọ Markaz tó bá sàbòsí ó yẹ alábòsí láti ilé wọn ni bàbá Sheikh Adam ní fọ̀rọ̀ pamọ́ bọ́rọ̀ bá sí jẹ́ bàbá Sheikh Adam ó ṣe sọ so ọlọ́dà mẹ́sẹ̀ bá fọ̀rún kẹ́bàbà Sheikh Adam ọkọ̀ alábòsí tó bá já sí pé ní Àdàbí al-adab fawqa al-ilmi ten claim òun náà làbòsí òun náà ní kẹta òun náà ní kẹni mẹ́ni fàbí al-adab kọ́mọ̀ dà fún ládàbí ẹ̀ ìyìn tó ládàbí ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run wọ́n já sí pé ládàbí ti yín ọkọjá ìkúnlẹ̀ nìkan kẹra bábá kẹsì yẹn láyìn ìbòrò pé fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ ládàbí yín ti parí gbogbo tí ládàbí yín tó mọnu ọlọ́dà kùn làwà kó nù àbòsí o ẹni bá wà sí àbòsí lẹ́nu wọn láyé yìí ẹni bá wà sí pé má ṣàbòsí ẹni bá lọ́dọ̀ wọn o fún ẹsẹ̀ o ìwọ́n tó wà tún ṣe wá sí pé ẹ má ṣàbòsí ó fi máa bínú rẹ̀ nǹkan mẹ́ta tẹ̀lé yín sórí burúkú nǹkan márùn-ún kan tí máa mú kíní kan kàrámà bàbá ṣé ká bàbá kọ́ igẹ́ máa ṣàbòsí bàbá kọ́ igẹ́ máa ṣèkẹta bàbá kọ́ igẹ́ máa pẹ̀gàn Ọlọ́run jẹ́ ká sórí rẹ o má kàwá kújọ alábòsí o albarkola nabi wa Muhammad sallallahu alaihi wasallam wala al-Qur'an al-Karim wala àjọkà ṣoṣo Ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim lẹ́ẹ̀kan sí gbogbo ẹni tí ń banújẹ́ lórí ọ̀rọ̀ ìjà Markazi àti Àdàbí ẹ má ronú kò lè tẹ́ o ẹgbẹ́ bá ṣe ń kónú kan làbọ́ sínú mi bá ṣe ń kónú kan ìjà lára ṣe máa rínu ó ti hàn sí gbogbo èèyàn yẹn pé ìjà lára ni. Hadha wa salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh wọ́n tàbí sọ́kúrò bá máa kí yín o. jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tí àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.